àgbẹ́kẹ̀lé wa ní ilẹ̀ Yorùbá gan-an. Àwọn wo la lè sọ wípé a ní lálàfẹ̀yìntì nílẹ̀ Yorùbá? Àwọn wo la lè sọ wípé a ní láṣojú ológun wa ní ilẹ̀ kóòtù òjìire? Kí ni iṣẹ́ àwọn balógun wa náà? Àwọn tí wọ́n jẹ́ balógun láàfin ọ̀dọ̀ àwọn kábíyèsí wa káàkiri. Àbí ó ṣeéṣe kí kábíyèsí kan wà kó má ní balógun? Tó bá jẹ́ Parakoyi, tó bá jẹ́ Aṣípa, tó bá jẹ́ Olúwo, tó bá jẹ́ Ọ̀tún, tó bá jẹ́ Òsì, dandan ló gbọ́dọ̀ jẹ́ balógun. Ó wá dùn mí wípé a ò ní balógun ọ̀ríjínà mọ́ nílẹ̀ Yorùbá. Ó mà ṣe o. Àwọn èèyàn sọ wípé kí ni òkodoro ọ̀rọ̀ tún gbédélé ni? A ò ní balógun ọ̀ríjínà mọ́ nílẹ̀ Yorùbá. Sẹrímóníà balógun òun ló dẹ̀ ń jẹ́ o. Torí pé kí ni nǹkan tọ́wọ́ balógun kí ló wá balẹ̀ lórí gangan? Nígbà tọ́wọ́ kidnapper, àwọn báńdíìtì tọ́wọ́ lẹ bàbá wa tó ń ṣe wá báṣu tí wọ́n ń tẹ̀ wá lórí, tí wọ́n ń bẹ́ wá lọ́rùn, tí wọ́n ń pa wá, tí wọ́n ń gé wá kékèké. Ẹ̀yin ọba, ṣé ẹ rójú ayé àbẹ́ rí báyìí? Ibi olè ojú, olè owó tó máa sún yín délẹ̀ Yorùbá tí ẹ̀ ní ìròyìn pé oyè tá fẹ́ fún lágbájá yìí ìjẹ́ ṣó tọ́ sí i láti jẹ, ṣó kàtó, ṣó ká, ṣó ṣó, ìjẹ́ ṣóhun ló tọ́ sí, ṣó ní nǹkan tí oyè yìí tí a lè sọ pé balógun ṣó ní oògùn lọ́wọ́ tá a lè sọ pé ó lè bá lórí ogun. Ìjẹ́ tí ogun bá dé ṣé ní ilé fàyàrán ogun? Ìjẹ́ tí wàhálà bá dé ṣé ní ilé síwájú wàhálà? Pàṣọ ní olówó ò ní fẹ́ ṣe kí ni Pàṣọ? Èèyàn tó lówó ò ní fẹ́ kú, babaláyé ò ní fẹ́ lọ. Ṣẹ́ni tó ti lọ ṣiṣẹ́ nílùú òyìnbó, tó ti máa dùn owó, tó ti máa dùn ayé, tó mú adùn obìnrin tó rẹwà dáadáa, obìnrin tó tu ọmú rọ̀rọ̀, tó ṣe gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀, tí díẹ̀ tó ń ṣe gbùdùgbùdù, tẹ́lẹ̀ fi jẹ balógun. Ṣé irú yẹn lẹ máa sọ pé kó wà láfẹ̀ẹ́sì ogun? Kò ní pé ìwé àbí kò ní pé ìlàsíwí? Ibi tọrọ owó máa bá wa dé ilẹ̀ Yorùbá, pàápàá jùlọ ẹ̀yin lọ́balọ́ba ẹ̀ẹ́fẹ́ni tó tọ́ jẹ balógun mọ́. Àwọn olówó dọ́là lẹ fi jẹ balógun, àwọn olówó páàsì lẹ fi jẹ balógun. Ogun wa dé báyìí sílẹ̀ Yorùbá, ta ló fẹ́ balẹ̀ o? Ta ló fẹ́ fèsì ogun? Ṣé kì í sí ẹ̀tọ́ àwọn balógun ni láti kojú ogun? Má wo fíìmù Yorùbá náà tọ́mà ní pé balógun ó yá mo ṣígun fún ẹ, ọba ló máa pàṣẹ pé mo ṣígun fún ẹ. Ẹ̀yin ọba, ta lẹ fẹ́ sọ fún pé ẹ ṣígun fún báyìí? Ṣé balógun tí ò mọ̀ bọ́yìn, balógun tí ò ní ògùn ayẹta, mèlè tàṣó máa ní ògùn àrìyà, ṣóhun lẹ fẹ́ ní kó wà láfẹ̀ẹ́sì ogun àwọn báńdíìtì, àwọn kidnapper? Ṣóògùn gidi ṣó sì wà? Ìjẹ́ ṣóògùn gidi tó bá sì wà ṣé wọ́n mú jáde fún wa? Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá. Ìkànnì Òkodoro Ọ̀rọ̀ ní Mídíà ibẹ̀ gangan náà ni ẹ já sí. Abẹ̀yìn arọ̀yìn pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán wa yìí, ẹ máa tẹ̀lé wa lórí àwọn ìkànnì ayélujára wa. Lórí Facebook wa wà ní Cubase Master bracket Òkodoro Ọ̀rọ̀ ní Mídíà, lórí TikTok Òkodoro Ọ̀rọ̀ ní Mídíà, lórí Instagram Òkodoro Ọ̀rọ̀ ní Mídíà, lórí YouTube wa Òkodoro Ọ̀rọ̀ ní Mídíà. Ẹ sì má gbàgbé láti tan notification button yín sílẹ̀ nítorí àwọn fọ́nrán mi tí ó máa jáde. Ẹ bá wa like, ẹ bá wa comment, kẹ́sì bá wa share fọ́nrán wa yìí. Ojú tẹ́ fún wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di. Ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa. Ẹ̀yin ọmọ kóòtù òjìire, ìbéèrè àti àkíyèsí òun la fẹ́ pè wá sí lórí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ Yorùbá yìí, tàbí ká sọ wípé ohun tó ṣẹlẹ̀ kọjá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní agbègbè kan tí wọ́n ń pè ní Ògbómọ̀ṣọ́.
ìyẹn nípínlẹ̀ Ọ̀yọ́, ibi tí ọba Gandhi Ọláoyè Orúmọgẹgẹ kẹta di Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ land tí wọ́n jẹ́ olórí ọba fún ní ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Kí ni àkíyèsí, kí ni ohun tí a fẹ́ pè wá sí? Òun ni mo ṣe sọ wípé kí ni àgbẹ́kẹ̀lé wa ní ilẹ̀ Yorùbá gan-an? Àwọn wo la lè sọ wípé a ní lálẹ́fẹ̀yìntì nílẹ̀ Yorùbá? Àwọn wo la lè sọ wípé a ní láṣojú ológun wa ní ilẹ̀ Kóòtù Òjìrè? Mo wò títí, mo rẹ́rìn-ín, ẹ̀rín pa mí. Mo ní wọ́n múra láti pa ilẹ̀ Yorùbá run lélẹ́yìí. Àwọn kan tí wọ́n kò ní làákàyè, wọ́n wá ń sọ wípé àwọn tí wọ́n lọ sílùú òyìnbó wọn ò wá sílé kí wọ́n wá dá iléeṣẹ́ lẹ̀ sílẹ̀ bàbá wọn, sílẹ̀ Yorùbá, sílẹ̀ Kóòtù Òjìrè. Mo wá fi àkókò yìí sọ fún wa wípé àwọn tí wọ́n wà nílùú òyìnbó tí wọ́n wá sí ìlú wa, ìyẹn ilẹ̀ bàbá wọn, ilẹ̀ Kóòtù Òjìrè, ilẹ̀ Yorùbá, tí wọ́n fẹ́ wá dá iléeṣẹ́ lẹ̀, ṣé ẹ ti gbàgbé wípé àwọn báńdíìtì, àwọn kidnapper òun ló pa wọ́n? Ẹlẹ́ẹ̀kejì àkíyèsí ohun tí mo wá pè wá sí lónìí ni wípé kí ni iṣẹ́ àwọn balógun wa náà? Àwọn tí wọ́n jẹ́ balógun láàfin ọ̀dọ̀ àwọn kábíyèsí wa káàkiri. Àbí ó ṣeéṣe kí kábíyèsí kan wà kó má ní balógun? Tó bá jẹ́ Parakòyí, tó bá jẹ́ Aṣípa, tó bá jẹ́ Olúwo, tó bá jẹ́ Ọ̀tún, tó bá jẹ́ Òsì, dandan ló gbọ́dọ̀ jẹ́ balógun. Ta ni ẹni tó tọ́ sí láti jẹ́ balógun? Ta lẹni tó tọ́, ta lẹni tó yẹ láti foyè balógun dálọ́lá? Ìjẹ́ sí àwọn tó ń wá láti ìlú òyìnbó tí wọ́n lóògùn, tó jẹ́ pé owó lásán ni wọ́n ní, wọ́n fẹ́ joyè ilẹ̀ bàbá wọn, wọ́n fẹ́ joyè ìlú wọn, wọ́n gbówó wá fún kábíyèsí, ṣé irú wọn ló tọ́ sí láti máa fi jẹ balógun? Àgbọ̀wọ̀n tí wọ́n kántò, àwọn tí wọ́n kábẹ́bù fórí oyè yẹn láti ṣe balógun. Ó wá dùn mí wípé a ò ní balógun ọ̀ríjínà mọ́ nílẹ̀ Yorùbá. Ó mà ṣe o. Àwọn èèyàn sọ wípé kí ni òkodoro ọ̀rọ̀ tó gbédélé ni? A ò ní balógun ọ̀ríjínà mọ́ nílẹ̀ Yorùbá. Sẹrímóníà balógun òun ló dẹ̀ ń jẹ́ o. Torí pé kí ni nǹkan tọ́wọ́ balógun kí ló wá balẹ̀ lórí gangan? Nígbà tọ́wọ́ kidnapper, àwọn báńdíìtì tọ́wọ́ ilẹ̀ bàbá wa tó ń ṣe wá báṣu tí wọ́n ń tẹ̀ wá lórí, tí wọ́n ń bẹ́ wá lọ́rùn, tí wọ́n ń pa wá, tí wọ́n ń gé wá kékèké. Ẹ̀yin ọba, ṣé ẹ rójú ayé abẹ́ rí báyìí? Ibi olè ojú, olè owó tó máa sún yín délẹ̀ Yorùbá, tí ẹ̀ ní ìròyìn pé oyè tá fẹ́ fún lágbájá yìí, ìjẹ́ ṣó tọ́ sí i láti jẹ, ṣó kàtó, ṣó ka, ṣó ṣó, ìjẹ́ tóun ló tọ́ sí, ṣó ní nǹkan tí oyè yìí tí a lè sọ wípé balógun ṣó ní oògùn lọ́wọ́, tá a lè sọ wípé ó lè bá lórí ogun. Ìjẹ́ tí ogun bá dé, ṣé ní ilé fàyàrán ogun? Ìjẹ́ tí wàhálà bá dé, ṣé ní ilé síwájú wàhálà? Ìjẹ́ tí fíìsì náà bá dé sí ìlú wa yìí, ìjẹ́ ṣó lè dúró? Àwọn tó wá láti ìlú òyìnbó, àwọn olówó dọ́là, àwọn olówó páǹsì tó gbówó wá fún yín, àwọn lè fi ń jẹ balógun. Ẹ̀fẹ́ni tó lóògùn jẹ balógun mọ́, ẹ̀sọ́ kóhun kò lówó lọ́wọ́. Ṣé ẹ ti rójú ayé báyìí? Kò tẹ̀sẹ̀jọ́ lọ́wọ́ yín, torí wípé láàrin àwọn bíi 12 tó bá fẹ́ jọba, táwọn 11 bá wà ní orílẹ̀-èdè Nàìjíríà yìí, tẹ́nìkan ṣo tó jẹ́ ìkejìlá yẹn tó bá wá láti ìlú òyìnbó, àwọn 11 tó wà ní Nàìjíríà yẹn olóṣì ni wọ́n lọ́dọ̀ àfọbàjẹ́. Wọ́n á wá mú ẹni tó wá láti ìlú òyìnbó, wọ́n á lóun lòun fẹ́ fi jọba. Ṣé bẹ́ẹ̀ ni yẹn náà náwó ni? Òun ló ṣe sọ pé kóun náà kún mú balógun òun láti ìlú òyìnbó, ẹni tó lówó lọ́wọ́ lè fi ń jẹ balógun. Folóògùn jẹ balógun mọ́. Abẹ́ ti gbé ọ̀rọ̀ Jésù ọ̀rọ̀ aláhàlà,
ẹ ti gbóhùn ààfin ilẹ̀ Yorùbá, ẹ fọlọ́ọ̀gùn jẹ Balógun mọ́. àwọn onídọ́là àwọn onípáàsì lẹ́fí ń jẹ Balógun. àwọn báńdíìtì wá délẹ̀ Yorùbá báyìí, àwọn Balógun ò lè fàrọ̀rọ̀ ogun mọ́ o, wọn ò bá lórí ogun mọ́ o. wọ́n rí gbógun dé, wọ́n lọ gba tíkẹ́ẹ̀tì, wọ́n fò pàpàpàpàpàpàpà. ó di Canada, ó di Ethiopia, ó di UK. Ọlọ́run máa kù ṣá o. ṣé bóun náà lélẹ́yìí, àwa tá a wà nígà tá a lè go ibo la fẹ́ sá lọ o, ṣáà lè sá lọ fọ́lẹ́dà wa. ṣùgbọ́n kankan tí mo fẹ́ jẹ́ kó yé yín ni pé ọba tó dórí oyè tó ṣe dáadáa orúkọ ò lè parẹ́ o. èyí tó dẹ̀ dórí oyè tí ò ṣe dáadáa orúkọ ò lè parẹ́. tó bá jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọba yẹn ẹni làákàyè tó, ẹni ìròrí tó, ẹni àròjinlẹ̀ wípé ẹni tó lówó yìí, olówó dọ́là, olówó páàsì tó tọ́ ní Balógun. ẹ ti gbàgbé orin Pasuma tó sọ wípé olówó ò ní fẹ́ kú. ẹ jẹ́ nǹkan fún yín jàbá rántí mọ̀. Paso ní olówó ò ní fẹ́ ṣe kí ni Paso? èèyàn tó lówó ò ní fẹ́ kú, babaláyé ò ní fẹ́ lọ. sẹ́ni tó ti lọ ṣiṣẹ́ nílùú òyìnbó, tó ti máa dùn owó, tó ti máa dùn ayé, tó mú adùn obìnrin tó rẹwà dáadáa, obìnrin tó tu ọmú rọ̀rọ̀, tó ṣe gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀, tí díẹ̀ tó ń ṣe gbùdùgbùdù, tẹ́lẹ̀ fi jẹ Balógun. ṣé irú yẹn lẹ máa sọ pé kó wà láfẹ̀ẹ́sì ogun? kò ní pé ìwé àbí kò ní pé ìlàsíwí. a ní jẹ́ kóun fi gbogbo dúkìá yìí sílẹ̀, kóun wá kú, kóun fi ọmọ òun sílẹ̀, kóun gbọ́ òun lọ. ayé àwọn tó sọ mú rọ̀rọ̀ yìí, tó mú èṣe gbẹ̀dẹ̀gbẹ̀dú nínú aṣọ, tó bá lọ bá ọmọ máa yí sọ́tún, a máa yí sósì. ṣé irú àyà bẹ́ẹ̀ ni kóun filẹ̀, kóun sọ wípé torí àwọn ọmọ ìlú kan òun fẹ́ lọ fàyàrọ̀ ogun. ẹ ti wá rójú ayé báyìí pé ẹ ti bẹ ẹ̀yìn yín jẹ́, ẹ̀yìn yín ò dáa, ojú ayé yín ti bàjẹ́. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọba tí ẹ ò fi ẹni tó tọ́jọ jẹ Balógun, sẹ́rímọ́nì Balógun làwọn á ní ó mà lágbára o. ọ̀pẹ Balógun ó kó bàtà 300,000 sẹ́sẹ̀, ó lu ọ̀pá tó wọ bí 500,000. ṣé yẹn la ní di Balógun? àbí kẹwàá bá wa jà fúnlẹ̀ Yorùbá wa yìí, fáwọn tó ń dààmú wa, tí wọ́n ń jẹ wá níyà, tí wọ́n fi ẹ̀tọ́ wa, tí wọ́n fi ń dùn wá, tí wọ́n sọ fún wa wípé kò sí nǹkan tí Dáúdà wa fẹ́ dà. àwọn fẹ́ nà wá, àwọn fẹ́ gbá wa lójú, àwọn fẹ́ fìyà jẹ wá, àwọn fẹ́ pa wá, àwọn fẹ́ gé wa lọ́rùn, àwọn fẹ́ mú ẹ̀jẹ̀ wa, fẹ́ rọ sínú ike, àwọn fẹ́ mú wa, àwọn fẹ́ ṣàwà kélekèle kọ́ máa fẹ́ ran ara wa ṣe nǹkan agbára. ṣé ẹ ti rójú ayé pé ibi tọrọ owó máa bá wa dé ilẹ̀ Yorùbá, pàápàá jùlọ ẹ̀yin lọ́balọ́ba, ẹ fẹ́ ni tó tọ́ jẹ Balógun mọ́. àwọn olówó dọ́là lẹ fi jẹ Balógun, àwọn olówó páàsì lẹ fi jẹ Balógun. ogun wa dé báyìí sílẹ̀ Yorùbá, ta ló fẹ́ balẹ̀ o? ta ló fẹ́ fèsì ogun? ṣé kì í sí ẹ̀tọ́ àwọn Balógun ni láti kojú ogun? ẹ má wo fíìmù Yorùbá náà tó máa ní pé Balógun ó yá mo ṣígun fún ẹ, ọba ló máa pàṣẹ pé mo ṣígun fún ẹ. ẹ̀yin ọba ta lẹ fẹ́ sọ fún pé ẹ ṣígun fún báyìí? ṣé Balógun tí ò mọ̀ bọ́yìn, Balógun tí ò ní oògùn ayẹta, mèlèta tó máa lóògùn àrìyà, ṣóhun lẹ fẹ́ ní kó wà láfẹ̀ẹ́sì ogun àwọn báńdíìtì, àwọn kidnapper? ṣóògùn gidi tó sì wà? ìjẹ́ ṣóògùn gidi tó bá sì wà, tí wọ́n mú jáde fún wa? bẹ́ẹ̀ bá ń tọ̀ wá, àwọn ò lè tọ́ra wa. torí ẹ̀ la ṣe fẹ́ ṣèkìlọ̀ lọ́sọ́dọ̀ àwọn pásítọ̀ àti ọ̀dọ̀ àwọn àáfàá. ẹ̀yin pásítọ̀, tẹ́ ẹ bá tún wàásù pé ká má ṣoògùn mọ́, àtẹ̀yìn àáfàá tẹ́ ẹ máa ń pe oògùn ní ṣíríkù, kẹ́ẹ̀tọ́ pé oògùn ṣíṣe kò dáa, ṣé ẹgbẹ̀rún lórúkọ Jésù ṣó lè dá ọ̀tá àbọ̀ wọn báńdíìtì yẹn ṣó lè dá dúró? àbẹ ẹ náà pé ẹ̀tù àti káàpù àbí kí ló ń pè kí ní kọ̀ọ̀kan tó máa ń kó sínú ṣàkàbùlà, àbẹ náà kóhùn lọ́wọ́ báńdíìtì àti àwọn kidnapper tó gbé dání. ẹgbẹ̀rún náà táyé náà ṣó lè dún wọn tà àbọ̀ dúró? ẹnikẹ́ni náà yìí pásítọ̀ àtàfà
tó bá ṣe pé ká má ṣoògùn mọ́ mọ́tò ló máa pa yín. ẹ wò mo tún wá gbọ́ kinní kan lórí ẹ̀rọ ayélujára orí ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ ti burú o, ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ wọ́n ti ya wèrè o, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ̀tẹ̀ ń lọ sínú ìjọ wọn ẹ̀yin ní kẹ́ ẹ fura yín pé ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ yìí wọ́n ń tọ́ ìjẹ ni o. pásítọ̀ tó ta stíkà fọ́mọ ọjọ́ tó sọ wípé olúwa lolùṣọ́ àgùntàn yín, olúwa ni aláàbò yín, jésù ọmọ ọlọ́run ọmọ màríà òun láláàbò yín. pásítọ̀ ṣọ́ọ̀ṣì yín ń bọ̀ ṣọ́ọ̀ṣì ó mú escort méjì dání, escort kan lọ wájú pásítọ̀ wà láàrin, escort kan wà nígbẹ̀yìn, ó dẹ̀ ń ta stíkà fẹ́yìn. tẹ́ ẹ rí pé ọmọ ọjọ́ tó bá ra rú yẹn náà tó lẹ̀ mọ́ mọ́tò tàbí tó lẹ̀ sílé orí ẹ̀ ti burú. olúwa láláàbò yín, pásítọ̀ yín tà fún yín. nígbà pásítọ̀ ń bọ̀ ṣọ́ọ̀ṣì ó lu escort méjì. ṣé ẹ rí i pé ilé ayé yìí a wá sí ilé ayé láti wá tọra wa ni. ṣùgbọ́n ọ̀rọ̀ wọn àgbàlagbà, ọ̀rọ̀ wọn bàbá mi ó máa ń sọ wípé béèyàn bá ń tún ẹ̀ ìwọ má tọra ẹ̀ jẹ kó má bàa tọra ẹ̀ dànù. ẹ̀yin ọmọlẹ́yìn jésù, ẹ̀yin ọmọlẹ́yìn ànábì mọ́mọ́, ẹ má jẹ́ ká tọra wa jẹ o, ẹ jẹ́ ká ṣe oògùn ti dé o, oògùn ti dé sílẹ̀ yorùbá o. ẹ̀yin ọmọlẹ́yìn jésù, ẹ̀yin ọmọlẹ́yìn ànábì, ẹ jẹ́ ká wá oògùn ṣe, oògùn tó kọ́ǹfàmù ẹ jẹ́ ká wá ṣe o, àfẹ́ẹ̀rí tó kọ́ǹfàmù ẹ jẹ́ ká wá ṣe o. ẹ̀yin bàbá wa lẹ̀ yorùbá, àfẹ́ẹ̀rí tẹ́ ẹ ti tọ́jú tipẹ́tipẹ́ ẹ lọ gbé jáde, àsìkò ti tó láti máa ṣe fún wa. ṣùgbọ́n tẹ́ bá ti fẹ́ ṣe fún wa ẹ máa búra lé fún wa wípé ẹnikẹ́ni èèyàn kéèyàn nínú yín tó bá fi jalè ọjọ́ yẹn ni kí ọwọ́ pálábẹ́ kò ségi. àwọn ò fi jalè, ẹ ṣe fún wa, ẹ ṣe fún àwọn ọmọ wa, ẹ ṣe fún àwọn ìyàwó wa, ẹ ṣe fún àwọn èèyàn wa. a ní ìyá lábúlé, a ní bàbá lábúlé, a ní àwọn èèyàn lábúlé. ṣódà kámà ní èèyàn mọ́ sọmọ báńdíìtì àwọn kidnapper tó fẹ́ sọ wá dọmọ òun kàn kámà létí kejì. ẹ̀yin gbọ́ pé tí kan dá rí lágbárí. ẹ̀yin bàbá wa oògùn àfẹ́ẹ̀rí tẹ́ ẹ tọ́jú tipẹ́tipẹ́ ẹ lọ gbé jáde fún wa. kò ní bàjẹ́ fún yín o, kò ní bàjẹ́ fún wa o. ẹ jẹ́ ká fọ́nrán yìí kó délé kódóko, ojú tẹ fún wa kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di. Òkodoro Ọ̀rọ̀ ní Mídíà, ire o.